Bisola Badmus bú sẹ́kún gbaragada lórí ayélujára. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀, kí ló mú òṣèrébìnrin lẹ́wà yìí tí ó sì ń tomi lójú ṣòròṣòrò. Ẹ wá nǹkan fìdílé kágbẹ́yìn débẹ̀ gan ohun pàtó eléyìí tí ó mú kí Bisola Badmus àgbà òṣèrébìnrin lẹ́wà kí ó bú sẹ́kún gbaragada ìyẹn lórí ayélujára. Jẹ́ ẹ̀yin náà tí ẹ ṣàkíyèsí bí àwọn ìyá àgbà mẹ́rin kan tí ó wá láti Alẹ́sìnlọ́yẹ́ síbi ayẹyẹ ìbẹ́ta ìdúpẹ́ eléyìí tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tí a lò kọjá sí jẹ́ sí Mobimpe ayala tí ìbàdìdì méjì. Níbí báyìí láò ti mọ yànnàná bí àwọn ìyá mẹ́rin tí ó wá láti Alẹ́sìnlọ́yẹ́ síbi ayẹyẹ náà bí wọ́n ṣe jẹ́ sí Mobimpe. Ẹ wá nǹkan fìdílé kájọ jẹ ìgbádùn ròyìn náà. Ṣé ẹ̀yin náà ti gbọ́ ìbéèrè àgbọ́kọ̀ eléyìí tí àwọn olólùfẹ́ Kẹ́misọ́lá Àpèsìn tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ àti ìdáhùn eléyìí tí òun náà fi fèsì fún àwọn olólùfẹ́ rẹ̀? Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwa tá a bá sì tẹ̀lé ìkànnì ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn mìíràn. Ẹ máa bá wa ká lọ. Ṣé ẹ̀yin náà ti gbọ́ sí ìbéèrè ńlá eléyìí tí ọ̀kan lára àwọn olólùfẹ́ gbajúgbajà òṣèrébìnrin lẹ́wà Kẹ́misọ́lá Àpèsìn tí ó bí lórí ìkànnì rẹ̀ ti ayélujára Instagram tó sì jẹ́ wípé ṣe ni a rí tí Kẹ́misọ́lá Àpèsìn tí a mọ̀ sí Kẹ́mi tí ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ rẹ̀ mìíràn tún máa pè ní Oṣóbọ́lá ṣe la rí tó ṣe fọ́nrán jáde láti fi dá ẹni tí ó béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀. Kí sì ni ìbéèrè léyìí tí olólùfẹ́ rẹ̀ ìbéèrè lọ́wọ́ rẹ̀ tó mú kó ṣe fọ́nrán jáde? Ṣe ni olólùfẹ́ rẹ̀ òun béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé òun kò kí ń bá ọkọ rẹ̀ ya àwòrán papọ̀ tàbí ṣe fọ́nrán papọ̀ ni, àbí kí ló dé tó ń fi ọkọ rẹ̀ pamọ́ látọjọ́ yìí fún àwọn olólùfẹ́ rẹ̀? Tí ó sì jẹ́ pé bí Kẹ́misọ́lá Àpèsìn ṣe rí ìbéèrè yìí ló bọ́ síta tí ó sì wá dáhùn tí ó ní tọ́ ìwọ lọ́ọ̀ba sórí ìwọ náà fi rán létí bẹ́ẹ̀ ló sọ nínú fọ́nrán náà wípé òun ò lọ́kọ ní wípé tóun bá lọ́kọ òun ó lè máa gbé fọ́nrán òun àtọkọ bo òun bọ́ síta lórí ayélujára. Bẹ́ẹ̀ sì ni táwọn bá jọ ya àwòrán papọ̀ ṣe ni òun ò ní dẹ́kun àti máa gbé sórí ayélujára fún àwọn olólùfẹ́ òun láti máa rí. Bẹ́ẹ̀ ló tún wá kọjú sọ́lọ́ tó ní tọ̀ Ọlọ́run má gbàgbé mi fẹ́mi náà ládé orí tèmi náà. Ìdáhùn eléyìí tí Kẹ́mi tí ó wá fi dá olólùfẹ́ rẹ̀ tí ó béèrè ìbéèrè yìí lóhùn òun ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n mọ̀ ní àbí Kẹ́mi wá ń bá wọn ṣeré ni, àbí ó ń prank àwọn ni wípé ṣe bí Kẹ́mi ti bí ọmọ, bàbá àwọn ọmọ rẹ̀ wá ń kọ́, ṣé bàbá àwọn ọmọ rẹ̀ ti kú ni àbí wọ́n jọ ní èdè àìyedè? Kí lohun tó ṣẹlẹ̀ gan-an? Kó bá jẹ́ bàbá ọmọ rẹ̀ náà ló bá lè mọ gbéyàn síta kó gbéyàn síta ká dá bàbá àwọn ọmọ rẹ̀ mọ̀, àbí kí lohun tó ṣẹlẹ̀ gan láàrin òun àti àwọn bàbá ọmọ rẹ̀? Àbí ó kàn fẹ́ mọ̀ọ́mọ̀ gbé bàbá ọmọ rẹ̀ pamọ́ ni nítorí àwọn ọmọ ìsìn kó má bàa fẹ́jú mọ́ ọkọ rẹ̀? Bẹ́ẹ̀ la sì rí ẹnìkan tí ó pe orúkọ rẹ̀ ní Ọlájùmọ̀kẹ́ tóun ní wípé ẹni ẹlẹ́ni òun ti yá agbọ́n títí ẹ̀ ó gbé ọkọ rẹ̀ pamọ́ onìkan nírọ̀rá ń dà nǹkan rẹ̀ tí sì ń yọ jẹ. Kì bá gbé wá sórí ayélujára kẹ́yìn ọmọ olójú fẹ̀tòfẹ̀tò olójú yòyòyòyò kẹ́ ẹ wá gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ̀ yín kẹ́ ẹ gba ọkọ mọ́ ẹni ẹlẹ́ni lọ́wọ́. Ó lè jẹ́ pé torí ìdí nìyí tí ò fi gbé ọkọ rẹ̀ hàn síta lórí ayélujára kẹ́ má bàa pín ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀. Ó sì lè jẹ́ wípé ó ní ìdí pàtàkì mìíràn tó fi jẹ́ wípé òṣèrébìnrin lẹ́wà yìí Kẹ́misọ́lá Àpèsìn kò gbé ọkọ rẹ̀ wá sí orí ayélujára. ń gbọ́ ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ wa, kí lohun tẹ́yin náà rí sí kílẹ̀ yìí rò pé ó lè jẹ́ ìdí pàtàkì eléyìí tí Kẹ́misọ́lá Àpèsìn kò fi gbé ọkọ rẹ̀ sórí ayélujára ṣé lótìtọ́ torí wípé kò ní ọkọ ni, tàbí ó ń gbìyànjú láti gbé ọkọ rẹ̀ pamọ́ nítorí àwọn ọmọ Gen Z ìsinmi? Ojú tí ẹ̀yin náà bá fi wò ẹ jẹ́ ká fi sábàlá àríwísí ìyẹn comment section. Bóyá lẹ́yìn tí ẹ ṣàkíyèsí pé ó ní àwọn ìyá àgbà kan eléyìí tí ó wá láti ìlú Ìbàdàn ìyẹn ní Alẹ́sìnlọ́yẹ́ tí wọ́n sì wá sílùú Èkó bí láti wá ṣe ayẹyẹ ìdúpẹ́ àwọn ìbẹ́ta eléyìí tí Mobimpe ayala tí ìbàdìdì méjì tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ eléyìí tí a lò
kọjá. Púpọ̀ àwọn ènìyàn yóò sì máa wò wípé bó làwọn ìyá yìí ti jẹ́ gan-an, àwọn ò dá wọn mọ̀, bó náà ti wá. Ẹ wo kásà sọ wípé àwọn ìyá yìí gangan ni ìyá ọmọ, torí àwọn gangan nínú wọn dùn jù tí wọ́n sì fi ayọ̀ wọn hàn nígbà tí wọ́n gbọ́ wípé Mobimpe bí ìbẹ̀ta. Ṣebí tí a bá rántí dáadáa, ó rántí wípé nígbà tí ìròyìn wípé Mobimpe bí ìbẹ̀ta tí ó kàn jáde sórí ayélujára, àwọn ìyá yìí ńlá rí tí wọ́n bọ́ sínú ọjà o pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò tí wọ́n sì ń pín fún gbogbo àwọn tí ó ń bá wọn jó, tí ó ń bá wọn yọ̀ lọ́jọ́ náà. Tí àwọn náà sì ń fi ìdùnnú wọn hàn pẹ̀lú ìdílé Mobimpe Adédìméjì. Nígbà tí fọ́nrán náà sì kàn káàkiri lórí ayélujára títí tó fi dé ọ̀dọ̀ Mobimpe, ṣe ni ó ṣe ìlérí ńlá wípé torí tí wọ́n ṣe yìí, òun yóò wá gbogbo ọ̀nà láti rí wípé àwọn náà wà níbẹ̀ o nígbà tí òun bá fẹ́ ṣe ayẹyẹ ìdúpẹ́ àwọn ìbẹ̀ta. Bó tilẹ̀ jẹ́ wípé ṣe ni àwọn olólùfẹ́ Mobimpe kò ní sùúrù rárá, tó jẹ́ wípé nígbà tí kọ́kọ́ ṣe ìsọmọlórúkọ, ṣe ni àwọn ènìyàn ń jáde ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu Mobimpe o wípé ṣe ni kò mú ìlérí rẹ̀ ṣẹ. Àṣé ó ti ní ohun tí òun ti ń dánwò lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn ìyá yìí, tó sì jẹ́ wípé àwọn ìyá tá à ń wò lójú móhùnmáwòrán wa yìí, òun ni àwọn ìyá mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí ó bọ́ sínú ọjà tí wọ́n mú jójó tí wọ́n sì ń yayọ̀ nígbà tí wọ́n gbọ́ ìkéde wípé Mobimpe bí ìbẹ̀ta. Àwọn náà la rí tí Mobimpe padà mú ìlérí rẹ̀ ṣẹ, tó sì jẹ́ kí wọ́n wà níbi ayẹyẹ ìdúpẹ́ rẹ̀ o. Mobimpe ò tún wá ṣe ní kékeré fún wọn rárá o. Ṣe ni ó sa gbogbo ipá rẹ̀ tí ó sì gbìyànjú wípé ṣe ni àwọn ìyá yìí, àwọn náà wọ aṣọ ẹbí eléyìí tí gbogbo àwọn olólùfẹ́, ará, àwọn òṣèré ẹlẹgbẹ́ wọn tí wọ́n wọ̀, òun làwọn ìyá yìí náà kó sí, tó sì jẹ́ wípé ṣe ni ó dùn wò lára gbogbo wọn gidigidi. Bí àwọn ìyá yìí tó ṣe dé, ẹ wò ó, ṣe ni wọ́n wọlé tijó tẹ̀rín tọ̀yàyà tínú wọn sì dùn, àfi bíi wípé àwọn gangan ni ìyá ọmọ ni. Èyí náà la sì rí lórí ayélujára, tó sì jẹ́ wípé ó ṣeé ṣe kí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀mọ́ bí àwọn ìyá àgbàlagbà mẹ́rẹ̀ẹ̀rin yìí bí wọ́n ṣe jẹ́ o níbi ayẹyẹ ìdúpẹ́ Mobimpe tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Òun náà la ní ká wá ṣàlàyé wípé àwọn ìyá eléyìí tí Mobimpe ṣe ìlérí fún wípé tí òun bá ti fẹ́ ṣe ayẹyẹ òun ó gbìyànjú láti rí wípé wọ́n wà níbẹ̀. Àwọn ni wọ́n padà wà níbi ayẹyẹ òun o, tí a sì mú wá sétí gbọ́ ẹ̀yin náà wípé Mobimpe èèyàn dáadáa báyìí òun ni o, ènìyàn tó sì máa ń tẹ̀lé ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni. Mo sì fẹ́ kí a jọ ṣe àdúrà fún wípé Ọlọ́run yóò túbọ̀ máa ràn lọ́wọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ náà kò ní kú mọ́ ọ lọ́wọ́. Àmín. Bisola Badmus bú sẹ́kún gbaragada lórí ayélujára nígbà tí ó ní àròjinlẹ̀ nípa ìgbésí ayé rẹ̀ o. Ẹ wò ó, ṣe ni omi ẹkún ń bọ́lẹ̀ sòròsòrò lójú rẹ̀ o, tí ó sì ń kọrin. Ṣùgbọ́n nínú orin eléyìí tí ó ń kọ, òun láti mọ ìdí pàtàkì eléyìí tí Bisola Badmus, àgbà òṣèrébìnrin lẹ́wà, tí ó fi ń sun ẹkún gidigidi. Ẹ wò ó, nínú orin tí ó kọ ni ó ti sọ wípé òun dúpẹ́ o pé Ọlọ́run ò fún ọ̀tá láyé ọ̀rọ̀ sọ lórí ayé òun. Ó ní òun lẹni ìbátà tí a fi ràtùpá, òun lòun wá padà di àdìtànná wò fún gbogbo aráyé. Ó ní bẹ́ẹ̀ sì tún ní òun nígbà kan òun ò lè dá ẹnu ara òun bọ́, tó sì jẹ́ wípé nǹkan le kókókókókókókó gidigidi gan. Ṣùgbọ́n nígbẹ̀yìn Ọlọ́run ti ń padà gbérànwọ́ dìde o, tó sì jẹ́ wípé òun ti lè ń bọ́ ẹnu ara òun padà. Àròjinlẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ti ṣẹlẹ̀ sí Bisola Badmus ní bí ọdún mélòó kan sẹ́yìn. Ṣebí tí a kò bá gbàgbọ́ wípé àìsàn kan tó lágbára báyìí ó ṣe òṣèrébìnrin lẹ́wà tí a ń sọ nípa rẹ̀, tó sì jẹ́ wípé díẹ̀ ló kù kí àìsàn náà kí ó mú ẹ̀mú rẹ̀ lọ, ṣùgbọ́n ṣe ni Ọlọ́run fún un ní ìwòsàn tó sì ra ẹ̀mí rẹ̀ padà. Èyí wá ló mú kí ó ní ìrònú jinlẹ̀, tí ó sì ṣe ìrántí gbogbo àwọn ìgbà tí ó le kókókó gidigidi gan yìí, ló mú kí ó kọrin ọpẹ́ o, tí ó sì fi ẹkún àti ìrònú jinlẹ̀ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, wípé ṣé pé òun náà tún lè wà ní ipò tí òun wà yìí lálà pẹ̀lú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àjálù àti àwọn ìròyìn kú eléyìí tí ó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì, tí ó ń dúpẹ́ wípé Ọlọ́run ò jẹ́ kó dé sàkání òun o, tó sì jẹ́ wípé Ọlọ́run túbọ̀
mú ẹ̀mí òun ró títí di àsìkò tí a wà yìí. Bí ó sì ṣe gbé fọ́nrán náà jáde báyìí ni àwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ àti àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ ṣe ni wọ́n ń bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n sì ní kó má sunkún mọ́ o, Ọlọ́run ti sọ ọ̀rọ̀ ẹkún rẹ̀ dayọ̀, nítorí náà ẹ̀rín ni kó máa rín o, kó sì mọ̀ fi ìgbà kankan banújẹ́ mọ́, nítorí wípé ohun tí ò tó ó sì ń bọ̀ wá ṣẹ́kù o. Bí wọ́n ṣe bá a dúpẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń sọ àwọn ọ̀rọ̀ ìmúlọ́kànle sí i láti má lè jẹ́ kí ó máa ro inú, torí wípé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìrònú àpọ̀jù ó máa ń dá nǹkan púpọ̀ sílẹ̀ sínú àgọ́ ara ni o. Èyí náà sì ni ohun tí a rí tí ó ń jẹ́ ìrìn lórí ayélujára látàrí bí Bisola Badmus ṣe bú sẹ́kún tí ó sì gbé fọ́nrán náà síta sórí ayélujára fúnra lára rẹ̀ sórí ìkànnì rẹ̀ ti Instagram. Òun náà la sì ní ká má sí ti gbẹ̀yìn olólùfẹ́ wa náà káyìn náà lè bá a gbọ́ bí ó ṣe ń lọ lórí ayélujára kí etí tí yín náà kó má bàa dí sí i. Ohun tí ẹ̀yin náà bá sì ṣe fi ṣe abala rí wísì yẹn comment section. Ẹ ṣé fún igbó tí ẹ̀ ń gbọ́ wa, ojú tẹ̀ fún wa kò ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ̀ fi ń gbọ́ wa kò ní di pẹ̀lú o. Ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí kí ẹ fi ohun tí ẹ bá rí sí abala rí wísì kí ẹ sì bá wa láìkì fọ́nrán eléyìí tí ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ ṣé gidigidi, ó tún dìgbà mìíràn o, ó dàbọ̀.